Aláròyé máa wí o. EFCC mú àwọn tí wọ́n ń ra ìbò lásìkò ìbò kánsù l'Àbújá. Àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá tó ń lọ bíi 20 tí wọ́n lọ káàkiri ìlú Àbújá láti ra ìbò àwọn ará ìlú ní ọwọ́ àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù lórílẹ̀-èdè yìí Economic and Financial Crimes Commission EFCC ẹ̀ka tìlú Àbújá ti tẹ̀ lórí wípé wọ́n fẹ́ ra ìbò lọ́wọ́ àwọn ará ìlú lásìkò ètò ìbò sípò kánsù tó wáyé nílùú Àbújá lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù kejì ọdún yìí. Ọjọ́ àìkú Sunday ọjọ́ 22 oṣù kejì ọdún yìí ni àjọ náà sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta ni wọ́n ti ṣàlàyé pé 20 lára àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá tí wọ́n ra ìbò lọ́wọ́ àwọn ará ìlú àti àwọn ará ìlú tí wọ́n ń tà á lọ́wọ́ wọn ti tẹ̀ báyìí. Wọ́n ń fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ láhàámọ́ wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Bákan náà la bá òbítíbitì owó lọ́wọ́ wọn. Àwọn owó náà ni wọ́n lò láti fi ra ìbò ọ̀hún lọ́wọ́ àwọn olùdìbò. Àgbà mílíọ̀nù 13 náírà lọ́wọ́ ọ̀kan lára àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà inú mọ́tò rẹ̀ kan tó páàkì sítòsí ibi tí wọ́n ti ń dìbò níjọba ìbílẹ̀ Kwali lọ́wọ́ ti tẹ̀ ẹ́. Ọwọ́ tún tẹ àwọn 2 kan lágbègbè Àbájì nígbà tí a fọwọ́ òfin mú àwọn 9 kan lágbègbè Gwagwalada. Àwọn 4 lọ́wọ́ tẹ̀ lágbègbè Kùjé nígbà tí a tún mú àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá míì lágbègbè Kwali. Àjọ ọ̀hún ní iṣẹ́ ń lọ lọ́wọ́ láti ṣèwádìí dáadáa nípa àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà táwọn sì máa fojú wọn balẹ̀ ẹjọ́ láìpẹ́ yìí láti lè jìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe. Bẹ́ ò bá gbàgbé ó kù ọjọ́ kan tí ìbò náà máa wáyé ní àjọ ọ̀hún sọ wípé àwọn òṣìṣẹ́ àjọ náà ti wà káàkiri ìlú Àbújá láti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn gbogbo tí wọ́n bá fẹ́ tẹ òfin lójúmọ́lẹ̀ lásìkò ètò ìdìbò náà. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.